òjíṣẹ́ ńlá gbọ́wọ́ mi Ànábì gbọ́ òjíṣẹ́ ńlá gbọ́wọ́ mi o Ànábì gbọ́ mi. ọwọ́ ẹ̀jẹ̀ ká lọ́wọ́ tí òjíṣẹ́ ńlá gbọ́wọ́ mi o Ànábì gbọ́ mi. bàbá Fátímà gbọ́wọ́ mi Ànábì gbọ́wọ́ mi. abiyamọ gbọ̀gbà gbọ̀rọ̀gbọ̀rọ̀ òjíṣẹ́ ńlá mi. أيا صلاتي أيا فيض العلوم يا صلاتي أيا سر النجاة للأنام أيا فيض العلوم يا صلاتي الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم الصلاة على النبي المصطفى صلى الله عليه وسلم akí Ọlọ́run الله ọba ọyẹ ọ̀kan tí sì ń fi ọ̀kan rẹ̀ tí ń fi ń darí gbogbo nǹkan pẹ̀lú ọ̀kan. الله أكبر Allahu akbar. bó bá wà nù ẹni tọ́lọ̀ ń kádàrá ọjọ́ ànábì tòní mọ́ bàǹkan sáárá sọ́lọ́hún dáadáa pé Allahu akbar. Allahu akbar inna dina Muhammadin wa kitabahu akiwa wa akiwa mukila wa kitabahu akiwa wa akiwa mukila. akí ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. ànábì lẹ́ni tí ó láhùn jù láyé. Sallallahu alayhi wa sallam. òun lẹni tí wọ́n dákọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ọ̀wá yòǹbó ẹ̀. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá fẹ́ oríire ayé àti tàlkìyàmà kó kan sáárá sànnábì dáadáa. sallallahu alayhi wa sallam. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه mo fi ànábì mo fi kí gbogbo àwa mission board. Sallallahu alayhi wa sallam. adamallahu hayatakum wa dawlatakum wa hafizakumullahu wa ra'ahu. Amin ya Allahu. ẹ sàmì fáwọn gbogbo àwọn àfáà wa. Amin ya Allah. ọlọ́run ó jàre yín pẹ́ o. Amin ya Allah. ẹ kú àtẹ̀lé. Amin ya Allah. ẹ kú àdúrótì bàbá wa. Allah akbar. gbogbo ẹni tí máa ń jàǹbá yàn ọlọ́run ò ní yan tẹ̀yìn náà. Amin ya Allah. nbá máa dákọ ni àmọ́jọ́ ó lọ púpọ̀. Allah. mo kí yín púpọ̀. àtìgbà àtayé tá a wà nínú ẹ̀ ìkankan ò ní dàrú mọ́ yín lọ́wọ́ mbẹ́. Amin ya Allah. bẹ́ẹ̀ bá sàmì fún gbogbo àwọn àfáà wa dáadáa yóò rí bẹ́ẹ̀ fóun náà. Amin ya Allah. mo kí gbogbo àwa rìjálùlọ́à tí àwa kó ànábì Sallallahu alayhi wa sallam. jáde lónìí mo kí gbogbo wa orin wa tọ́lọ̀ ń ṣe fún wa táwọn wò kò ní dẹkún mọ́ wa lọ́wọ́. Amin ya Allah. ẹ tó lè sàmì fúnra yín. Amin ya Allah. mo kí gbogbo ẹ̀yin ìyá wa ó débẹ̀ ó dẹ̀rọ̀ bí bàbá mi Maulana Amirul Jaishi ti máa kí yín nù ni. Radiyallahu ta'ala anhu. bàbá wa ní gbogbo ntẹ̀yàn bá ní tí ó bá ní àwọn ẹ̀yà wa kò ní kankan Àbújá farabalẹ̀ Àbújá ń jẹ́kun egbó ní. Allah. bàbá wa káàtìbí
bẹ́yàn bá ń bẹ tó yáàyè tó káàtó tó sì nírùngbọ̀n tó kí tí wọ́n ń gbé irùngbọ̀n náà lọ bí ìdí àrò àbí kíchìnì tí ń lọ fi dáná Ọ̀pákúnlé eré òǹtọ̀ wọn ò sunre ó burú ni. Allah. ẹ̀yin ìyá wa náà ní kí wọn ní mo kí yín púpọ̀ Ànábì náà lẹ pàtàkì tó báyìí. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ànábì náà lẹ pàtàkì dáadáa tó báyìí gbogbo tó tara yín jáde ẹ̀ ní fojú sunkún wọn. Ijabatu faridun ala kulli muslimin. mo kí yín púpọ̀ mo kí àwọn abẹ́gi àánú. Salamun alaykum sunnatun nabawiyyatun. mo wá darí kíkí mi sọ́dọ̀ Àjànàkú. Salamun alaykum sunnatun nabawiyyatun. bàbá wa Abdullahi bàbá tó dáa tọkàn wọn tó dáa. Salamun alaykum sunnatun nabawiyyatun. èèyàn lè dá kójú rẹ̀ dá kírùngbọ̀n rẹ̀ dá kásọ̀ rẹ̀ dá káwọnú rẹ̀ káwá ní pé fúlùfúlù ni kò rí bẹ́ẹ̀ fún bàbá Akínbọ̀dé. Salamun alaykum sunnatun nabawiyyatun. bàbá tí yóò máa jẹun tí ó sì tún ní kí ẹni tí ń bẹ lẹ́yìn òun náà kó máa jẹ bóun ti ń jẹ kó máa mu bóun ti ń mu kó máa ná bóun ti ń ná. Salamun alaykum sunnatun nabawiyyatun. a wà níbi òkú bàbá Ahmed njó ní. Akramakumullah. torí bàbá ń kójọ ní tìtorí tànàbì. Sallallahu alayhi wa sallam. yóò bá nẹ́bì bí mo ti fẹ́ o. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá yóò bá nẹ́bì jọ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ lónìí. Sallallahu alayhi wa sallam. ọdún tuntun tá a dájú kọ yìí yóò bá pẹ̀lú rọrùn. Sallallahu alayhi wa sallam. bàbá wa Kátìbí ìmáàmù àgbàlú òní ìwà ń sọ dáadáa tí bàbá wa Akínbọ̀dé ṣe fún un lọ́gbọ̀n ọdún sẹ́yìn. Allah. bàbá náà dá mọ̀ bẹ́ẹ̀ kọ́ àfa Nájímù. Salamun. bàbá náà dá mọ̀ mọ́. Ayakumullah. ìwà ń sọ gbogbo dáadáa bí bàbá ti ràn án lọ́wọ́ pẹ̀lú iléèwé rẹ̀ tó fi ṣe masters rẹ̀ tó fi ṣe gbogbo nǹkan láyé kò wá pàdé bàbá mọ́ láti gbà náà àfijọ́ náà. Allahu akbar. ìwà nábì nù. Sallallahu alayhi wa sallam. aláàánú là nábì. Sallallahu alayhi wa sallam. yorùbá nábì kó dùn mọ́ mi fa. Laqad kana lakum. ọ̀dà sẹ́ẹ̀tì sàwọ́sù a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allah wa malaikatahu yusalluna ala nabiyyi. Sallallahu alayhi wa sallam. Ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi. Ya ayyuhalladhina amanu Aji wa Mansur sallu alayhi wa sallimu taslima. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi. bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ó ṣe ọlọ́run báyìí yóò bọ́ nábì wọlé mẹ́ta. ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. bá a bá ń kó
nítorí ó ṣe Ọlọ́run Sallallahu alayhi wa sallam. tó ní jẹ́ ọjọ́ tán bí ó ṣe Ọlọ́run Muhammadu. Sallallahu alayhi wa sallam. sẹ́ẹ̀rì ẹni tí ń bá ń gbọ́n tí ń wí láàrin ìṣẹ́jú mẹ́wàá tí ń fi sọ̀rọ̀ yìí orí Ọlọ́run wọn máa farabalẹ̀ fún. Àmín. bá a bá ń sọ̀rọ̀ ṣe Ọlọ́run Sallallahu alayhi wa sallam. tá à ń sọ̀rọ̀ Muhammadu Sallallahu alayhi wa sallam. tẹnu àwa afá tó dún mọ̀ràn-yín lórí ẹ̀. Sallallahu alayhi wa sallam. àwa béèrè lọ́wọ́ ara wa pé ṣé ìwà nábì ń bẹ fún wa. Sallallahu alayhi wa sallam. afáwa Ibrahima ṣé wà nábì ń bẹ fẹ́ mi tí ń sọ̀rọ̀ yìí. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. يا من سلكتكم نهجه وسبيله صلوا عليه وسلموا تسليما. من سلكتكم نهجه وسبيله صلوا عليه وسلموا تسليما. كالجيس ذكرك يا حبيبي لم يزل àfáwọn ọmọ ẹkùn ẹ ti wọlé. يسكي القلوب محبة ونعيما. وإذا ذكرت محمدا وصابه فذكر مصابك بالنبي محمد. pé àdáwò kan bá sọ́tò tá nábì. وإذا ذكرت محمدا ومصابه. bí n bá rẹ̀ ní yòbó ànábì ju ẹgbẹ́ rẹ̀ lọ lónìí tàbí ànábì yìí. إذا ذكرت محمدا ومصابه. bóhùn yín ti tóhùn náà bóhùn yín ti tóhùn àbújá ń jẹ́ kó egbó nínú ohun tẹ́mi ó lò ń bì tí ń fi kó ànábì jáde. Allahu alayhi wa sallam. torí náà ẹ lóhùn dáadáa ẹ fi kó ànábì jáde. wa iza zakarta Muhammadan. Kai. حياكم الله. wa iza zakarta Muhammadan wa musabahu fadhikur musabaka bin nabiyyi Muhammadin. وذكر مصابك بالنبي محمد. ọ̀dẹ̀ ni ó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ní kó yorùbá ànábì kó tó yorùbá ànábì ọ̀dẹ̀ ni ó. إذا ذكرت محمدا ومصابه. bàbá tí láti ó sí Ọlọ́run tó láti Muhammadu. إذا ذكرت محمدا ومصابه. torí nínú tí àwọn alákatakítí tí wọ́n fi ń bú wa nù ní pánkójọ ní ti torí Muhammadu. صلى الله عليه وسلم. bẹ́ẹ̀ ni wọ́n bù wá nítorí pé ìwà táwọn wù ó ti tako ìwà nábì. وإذا ذكرت محمدا ومصابه. sẹ́mi níwà nábì. الله عليه وسلم. ìwà tó ń gbọ́ mi sóò níwà nábì. صلى الله عليه وسلم. anabi Muhammadu. صلى الله عليه وسلم. bọ́ọ̀ bá róúnjẹ jẹ lásìkò tànàbí ju tiẹ̀ lọ. صلى الله عليه وسلم. bọ́ọ̀ bá ló bímọ ọmọ rẹ̀ padà ó kú ni tànàbí ju tiẹ̀ lọ. الله عليه وسلم. kò sírú àdéhùn tí ń bẹ láyé tí kì í ṣe pé anabi gan ló gbèrú. وإذا ذكرت محمدا ومصابه فذكر مصابك بالنبي محمد. anabi jáde nílé ńjọ́ kan صلى الله عليه وسلم. àfi tá a bá ti kójọ níbi mauludi nàbí الله عليه وسلم. àfi ká máa sọ̀rọ̀ ń ṣe Ọlọ́run lọ́kàn wa ni ó máa fi balẹ̀. الله عليه وسلم. anabi wá jáde nílé anabi lọ́dọ̀ ọmọ rẹ̀ Fatima
radiyallahu ta'ala anha. ṣé gbogbo wa lábàá pa ànábì fẹ́ràn Fatima púpọ̀. radiyallahu ta'ala anha. lílọ tó ń ṣe ọlọ́run lọ lílọ ebi ni. Allah. ebi ló gbé ànábì jáde. sallallahu alayhi wa sallam. ànábì wá dẹnu ọ̀nà Fatima. ànábì ní asálàmù alayki ya Fatima ta Zahara ya Fatima ta libatulu. bá ànábì tí máa pe Fatima nù. ayakumullahu. ànábì sálámù lẹ́ẹ̀kínní ọmọ rẹ̀ Fatima dán sí ọlọ́run lóhùn. ànábì sálámù ẹlẹ́ẹ̀kejì kò dá lóhùn. ó wá délẹ̀ kẹta Fatima wá dáhùn pẹ̀lú ohùn ọ̀lẹ. sallallahu alayhi wa sallam. wa alayka salam ya Muhammadu sallallahu alayhi wa sallam. ya Habiballahi sallallahu alayhi wa sallam. ya Safiya sallallahu alayhi wa sallam. ya khalqillahi. sallallahu alayhi wa sallam. ànábì wá wọlé gbà tó ń ṣe ọlọ́run wọlé ó ṣe ọlọ́run wá ń béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ Fatima wípé kí ló dé tí mo sálámà lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ọ̀dá mi lóhùn sallallahu alayhi wa tó sallam. ṣẹ̀ṣẹ̀ wá dáhùn lẹ́lẹ́kẹta. Fatima níbẹ̀ ni sallallahu alayhi wa sallam. lànà múzù sàlàfẹ̀tì àyàmì lámúnà síkìtọ̀ àmọ́ wàlẹ̀ Hasani wàlẹ̀ Husseini. alayhi wa sallam. Fatima ní ìrẹ́ bàbá mi ìrẹ́ ń ṣe ọlọ́run ó di ìjọ kẹta tèmi ọmọ rẹ àtàwọn ọmọ rẹ Hasani àti Husseini tá a ti fóúnjẹ kánú gbẹ̀yìn. sallallahu alayhi wa sallam. ẹ dákun kí ló gbà nábì náà wá. wa idha dhakarta Muhammadan wa musabahu. ẹni ọlọ́run sọ pé òun nífẹ̀ẹ́ sí jù tí ò sẹ́ni tó nífẹ̀ẹ́ sí i mọ́. fadhikru musabaka Ànábì wa ń sọ fún ọmọ rẹ̀ Fatima bẹ́ẹ̀ bá yóò bọ́ ànábì lónìí tá a bí ànábì. sallallahu alayhi wa sallam. ebi ayọ̀ ní pa pẹ̀lú ògùn ọlọ́. ya man salakitukum najahu wa sabilahu. sallu alayhi wa sallimu taslima. sallu alayhi wa sallimu taslima. Ànábì wá fún un lẹ́sìn wípé sallallahu alayhi wa sallam. in kana lakum salasatu ayyami lam tazik ta'ama fal abiki arba'atu ayyam Allah. fal azik ta'ama. bí wọ́n máa mi bọ́ bá ló di ìjọ kẹta tẹ́yìn tí fún oúnjẹ kan nù gbẹ̀yìn ebi ló gbé mi Muhammad náà wá sallallahu alayhi wa sallam. ebi ló pa mí tí mo fi wá amájọ kẹta ń tiyín ìjọ kẹrin tèmi ànábì. sallallahu alayhi wa sallam. ebi mélòó ló pa ọ́ tó lọ wá sàlátù mọ́. sallallahu alayhi wa sallam. ọ̀gá gbogbo ayé pírẹsidẹ́ǹtì ayé sallallahu alayhi wa sallam. ànábì mọ́kọ́ ọlọ́run tó dájú tí ó pè láwọn ismullahi al-azami. sallallahu alayhi wa sallam. tànàbì bá fẹ́ kí góòlù máa rọ̀ látòkè sílẹ̀ yóò sì máa rọ̀. sallallahu alayhi wa sallam. ànábì ò ṣe bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. ànábì wa lóhùn ń bọ̀. ànábì wa jáde. alayhi wa sallam. gbogbo wọn tó panáhùn orí ọlọ́run ò ní máa paná fún ọ. ya man salakitukum najahu wa sabilahu. ànábì wa jáde nílé. iyakum wa sallam. ó ṣe ọlọ́run kò lo ìjẹ́nubu wá rẹ̀ ìjà nàbí rẹ̀ kò lo. sallallahu alayhi wa sallam. ànábì wa lọ ẹ̀yìn ìlú bíi tẹ́nì kankan ò ti dá a mà. òdìdí ó ń ṣe ọlọ́run. sallallahu alayhi wa sallam. ànábì ò ṣe 419. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni láyé tó lóun jogún ànábì sallallahu alayhi wa sallam. tó wá purọ́ tó ṣe jàǹbá fún yàn láàárọ̀ tí ó sì ṣe ń tọ́kọ yẹ kó ṣe fẹ́ni tó ṣe jàǹbá fún bó tilẹ̀ wù kókó dúkìá náà jọ látàárọ̀ tó nígbà tí ó bá fi dọ̀sán yóò ṣe parẹ́ lójú ẹ̀. ya
من سلكت عليه وسلم ọ̀gá tá a wí ní kèfèrí ni kò mọ̀ pé anabi kan ní bẹ wájú صلى الله عليه وسلم anabi ò mọ kan mọ́ kan anabi jó yé wa pé à ń níṣẹ́ tá a tún máa ṣe ni صلى الله عليه وسلم à ń níṣẹ́ lọ́wọ́ tá a tún máa ṣe ni a kì í kàn jòkó sí wípé àfa nìkan là á wá ń ṣe àfa àbo wọ́n tó rí di ara tiẹ̀ náà wò tán صلى الله عليه وسلم kí okùn yín o máa gbọ́ òun anabi wa ni níjọ́ náà kò tí ì sí ẹ́ńjìn tá a máa jù sínú kànga tí í ṣe bọ́ọ̀lù o kànga maka jìn bí alikiyama ni الله wọ́n wá gbé igbá fún ṣe ọlọ́run صلى الله عليه وسلم ẹni táwa torí rẹ̀ kójọ lónìí ìyà ló jẹ ìwà rẹ̀ la fẹ́ káwa náà mú bàbá ń kójọ ń bi gbogbo mawuludi nàbí يا kálábàlẹ̀ anabi wa mú igbá yẹn ẹni tó ti jẹun fúnjọ́ kẹrin ebi jọ́ kan ló pàwọ́ tó yẹ hànà tó yàyàkúyà الله عليه وسلم ọyẹ hànà sáyé ọyẹ hànà sílùú ebi jọ́ ọyọ kan jọ́ mẹ́rin anabi lebi fi pa àtàwọn ọmọ الله عليه وسلم anabi wájú gbá soso anabi fa ọyọ kan ó fa tán wọ́n wá fún un ní dàbídùn mẹ́ta صلى الله عليه وسلم anabi wa jẹ ngbó jẹ tán sẹ́mi pé ebi tí ń pa òun ní agbára ti dé anabi الله عليه وسلم ẹ fún mi nígbà kí n fa mẹ́jọ sí i kó fi pé mẹ́sàn torí Fatima ń bẹ nílé ebi ń pa الله Hasan àti Hussein ń bẹ nílé ebi ń pa wọn الله عليه عليه وسلم وسلم tẹ́ ẹ bá fún mi tí n bá fà ẹ fún mi ní dàbídùn mẹ́ta mẹ́ta ọ̀nà mélòó ọ̀nà mẹ́jọ الله ẹ ṣeun anabi ò jálá jẹ tán الله عليه وسلم gbogbo baálé ilé tí bá jáde tí lọ náwó fún gẹ́fúrẹ́ẹ̀dì àbí kílẹ̀ pé tí bá ná owó tán fún gbogbo obìnrin bú tí ń bẹ ń ta tó bá gbàgbé ìyàwó tó gbàgbé ọmọ tí wọ́n ń bọ̀ wálé tó ti ná gbogbo owó tán ebi ni ó pa kú الله ẹ mọ wà nẹ́bí ń bẹ̀ wọ́n. الله عليه وسلم àwọn ọkùnrin wọ́n wá rẹ́rìn túláàsì. وإذا ذكرت محمدا ومصابه فاذكر مصابك بالنبي محمد ṣé ìtọ́jú ká dábì sọ pé kán fún un pé mẹ́sàn-án lòun fẹ́ fà ọba nǹkan mẹ́sàn-án náà ni bàbá wo gbogbo ohò tí ń bẹ lára wa mẹ́sàn-án ni الله bàbúrú ó bá wọnú ayé ẹ̀dá ibi ihò mẹ́sàn-án yìí ni bí dáadáa ó bá wọbẹ̀ ibi ihò mẹ́sàn-án ni ojú méjì etí méjì imú méjì ó di mélòó ó di mẹ́fà ẹnu ọyọ kan ó di mélòó ibi tá a ti ń tọ̀ níwájú ó di mélòó ibi tá a ti ń yàgbé lẹ́yìn ó ní ntẹ́yìn wọn bá dé lọ́dọ̀ Sheikh Abdullahi mẹ́sàn-án ó ní ntọ́ bá dé àmọ́ kí yòókù bẹ̀ wọ́n máa gbọ́n anabi wa níbi ẹlẹ́kẹ̀ẹ́sán tí ó fà الله عليه وسلم ẹ yẹ bó ti wù mí لقد كان لكم في رسول الله أسوة حسنة كان يرجو الله واليوم الآخر ọba ní tẹ́sẹ̀ ní àṣẹnitán bá ní dárò الله jẹ́tọ́ bá kù díẹ̀ tádùá rẹ̀ ó gbà ní ṣètánì ibú kan wà dé ó wá débi ẹlẹ́kẹ̀ẹ́sán tà nàbí ọ̀fà nkọta arasha fadafa adaliwa filibiiri الله أكبر ọgbọ́ حياكم عليه الله وسلم àwọn àfa àti gbọ́n tí mo wí nkọta arasha fadafa adaliwa filibiiri حياكم الله ìgbà tá nàbí fi ń fa mi انقطع ìgbà bá já sódò kò sì sólóòtọ́ tí wọ́n fi yọ gbáǹjọ́ náà الله gbígbà tí já sódò anábì náà dààmú عليه وسلم pé ha
bó láti àwa ṣe báyìí ha bẹ́ẹ̀ ni ebi ọjọ́ mẹ́rin ẹni tó gbé sáfà nàbí bá dé sallallahu alayhi wa sallam. jáà bí arabi yìí bí gbàdúgbà ó dé tìbínú àwọn aṣọ ló mákindé ti lọ gbé borùn fún gbé fìlà fún pé ọkùnrin tó gbéṣẹ́ fún un ni ó ti jágbá rẹ̀ sódò. Allah. ọkùnrin wa dé pé tìbínú ó ní àyìnà dàlíwì ìgbà mi dà ànábì bá ń tẹ́wọ́. àyìnà dàlíwì. ibi àánú ti wá ṣe mí tó dùn ní ti gbogbo wa tá ń ha fìlà táwọn agbádá tẹ̀gẹ́ dùn tá ń lo ìborùn dáadáa tá ń sọ sàlátù fànàbì. sallallahu alayhi wa sallam. ìnira ni fànàbì. àyìnà dàlíwì. àyìnà dàlíwì. àyìnà dàlíwì. ó mi bá débẹ̀ òun ńgbà tí bàá mi ń bẹ̀ láyé wọn ni bàbá sọ fẹ́ kí n fò ní. bàbá. Allah. sọ fẹ́ kí n fò ní. radiyallahu ta'ala anhu. àmọ́ kò sí bàbá mọ́ ọ ti wà nù sàárè. àyìnà dàlíwì. wọn náà wà ń bẹ̀ níjọ́ kan tí wọ́n di ọ síbẹ̀. àyìnà dàlíwì. aláwo lọ lẹ́ẹ̀kan kọ́ ọmọ pàrẹ́ tán yányán. Allah. ẹjọ́ ó ti vibrate jù ẹ pé kọ́ pé lẹ́ẹ̀kan náà ọba ọyọ kan. anabi máa ń tẹ́wọ́ ibi anabi ti ń tẹ́wọ́ falatọ́mà wájú anabi. sallallahu alayhi wa sallam. ọba gba anabi létí. sallallahu alayhi wa sallam. odidi ó ń ṣe ọlọ́run. sallallahu alayhi wa sallam. ó gba anabi létí anabi ò bínú. sallallahu alayhi wa sallam. anabi wa dorí kodò báyìí. anabi ni ọ̀gá mi ẹ má bínú ó ṣèṣì ni. sallam. ọ̀gá mi ó ṣèṣì ni. idha dhakarta. sẹ́mi lè ṣe bẹ́ẹ̀. muhammadan. kéèyàn gbá mi létí ọ̀jẹ̀ gbá mi létí lásán. wa musawahu. farabalẹ̀. ayyakumullah. kéèyàn ó kàn mọ́ mi lójú bí ó ti yẹ kó mọ́ mi. eve galabura èèyàn dàbò. ayyakumullah. galabura kàhé. ezawu gangan ya sangbenya tó wà sọ àsìkò yẹn. ayyakumullah. ń ta ipa tápà ń ta sí báyìí. àwọn tó bí mi sún mi dáadáa ni. mo ṣe oríire àlùbáríkà tán yẹn ni. ayyakumullah. bọ́ọ̀ bá ń ṣe hẹ̀ eríire ó kàn máa burú sí ni. idha dhakarta. èmi náà mú wa nàbí ń bẹ̀. sallallahu alayhi wa sallam. èyàn ṣe ọwọ́ fẹ́ gbẹ̀san kì í ṣe wà nàbí ànábì yẹn gbẹ̀san. ànábì yẹn gbẹ̀san ọbẹ̀ mi náà wí. alayhi wa sallam. ànábì ní sẹ́gbẹ́ ọ̀gá mi tẹ́ ẹ fún mi lóúnjẹ jẹ sọmọ pẹ́ni tó fún lóúnjẹ tó ní owó èkó ó padà dì ọ́ lọ́wọ́ mú gbà tó dé èèyàn tán ni. Allahu akbar. ẹni tó ní ó wá sóríire lábẹ́ rẹ̀ ó fún un lọ́nà bí ó ti máa jẹ ó fún un lọ́nà bí ó ti máa mu Allah. ó gbẹ eléyín àbí bẹ́ẹ̀ kọ́ bí kéèyàn dájọ́ ńláńlá lẹ̀ káwọn padà yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ yẹn kò sí wà nẹ́bí mbẹ́. laqad kana lakum. àmú wà nẹ́bí mbẹ́ akànkójọ ni. ayyakumullahu. ànábì ní. sallallahu alayhi wa sallam. ọ̀gá mi sento pẹ̀lú àpọ́nlé tẹkiri Sheikh Ibrahim pẹ̀lú àpọ́nlé ṣé gbà yín náà wá ni ọkùnrin ní ìgbà òun ni o òun sì fẹ́ ìgbà òun nísìn nínú odò. sallallahu alayhi wa sallam. ìjà nàbì sallallahu alayhi wa sallam. tó yẹ kó ń ṣe ọlọ́run kó lò níjọ́ àkọ́kọ́ tẹ́bi ń pa tá nàbì ó lò anabi ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ lò. sallallahu alayhi wa sallam. anabi ní farabalẹ̀ ó ń ṣe ọlọ́run Muhammadu. sallallahu alayhi wa sallam. anabi bá tẹ́wọ́ báyìí síbi omi síbi kànga lórí rẹ̀ ìwọ̀n ń pe ọkọ ọlọ́run ń pe ọkọ ọlọ́run ń pe ọkọ ọlọ́run. sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀ ń bẹ lọ́dọ̀ bá mi Abdullahi Akínbọ̀dé. laqad ẹ wí bẹ̀ dáadáa. lakum. ẹ wí ẹ̀ kan sára dáadáa.
في رسول الله أسوة حسنة سر الأسرار ما يحتاج إليه الأبرار. بسر سر ìlọbẹ má jẹ lọbẹ sírù àsírárì Ayakum ẹ̀rí Allah. múra tí bàbá mú lónìí fìlà òun ni ó nítumọ̀ pẹ̀lú ní nǹkan ànábì jáde الله عليه wọ́n وسلم wá gbé àbáyá sí àbáyá òun náà nítumọ̀ جمال الله أكبر الله àwọn tó bá lójú inú tí kì í ṣe ojú kọlù gànà yìí wọ́n ti mọ̀ pé àyìnàní 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 lámútẹ́kítúbùhùmá kàlámù fi kulẹ̀ àyìnì mìíràn àyìnẹ́yìn nùnàní 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 lámútẹ́kítúbùhùmá kàlámù fi kulẹ̀ mìíràn nùnàní àyìnàní. حياكم الله ojú lọ. عيناني عيناني يوم تكتب ما قلم في كل عين من العينين نونان في كل عين من العينين. wọ́n fẹ́ kéèyàn tú àṣírí àwọn ń ta gbangba báyìí bí wọ́n ti máa ṣe pọ́lọ́pọ́lọ́ nù bí ẹni tí ọ̀dà nǹkan kan mọ̀. حياكم الله ẹgbẹ̀rún sì ń bẹ digbidigbi àwọn aláṣírí sọ̀rọ̀ wọ́n máa wò báwọn bí wọ́n ti máa ṣe rí náà wọ́n ṣe rí wọn. حياكم الله àbí kí n tú àṣírí ìfìlà wọn ni حياكم الله ṣé kí n tú ni hu lóko hu ni الله bí kẹ́límà aláwọ̀ húnù pé yẹ kúlù hìhì àwọn yẹ kúlù ha yẹ kúlù ha àwọn yẹ kúlù hì ọkùnrin ọlọ́run. يقول Ànábì wá ní. صلى الله عليه وسلم Ànábì bá pe ọkọ ọlọ́run bá Ànábì ti pe ọkọ ọlọ́run ọlọ́run ní rẹ̀ Jìbìrìlù. bọ́ ọ bá pẹ́ kó o tó fàṣẹ rẹ síbẹ̀ ìgbà tí ń bẹ nínú omi lẹ́ẹ̀kan náà ọba bọ́sọ̀ wà ná Muhammad. صلى الله عليه وسلم yóò bá Ànábì bí mo ti fẹ́. صلى الله عليه وسلم bó ti bá sọ̀rọ̀ sí ọlọ́run rí ẹwà pálí. الله وسلم innaka la'ala khulqin azim Ànábì lálápọ̀nlé ìwà ti dáa jù. الله عليه وسلم Ànábì òjùgbà sí i láyà وسلم gẹ́gẹ́ bíi pé musa àti mugba rẹ̀ jáde tó gbá mi létí. Ànábì ní ọ̀gá mi يا سيدي ìgbà ire bí tẹkiribi wọ́n bí tawadda. Ànábì tó tẹríba fún báyìí ọ̀hún Ànábì wá gbégbá fún الله عليه wọ́n wá وسلم kó dàbí dùn àgbè fún. وسلم Ànábì lọlé Ànábì délé kò rojọ́ Asani àti Hùsẹ́ẹ̀nì Ànábì gbé wọn sí tán àti tán òsì الله àti وسلم Fatima yìí fún wọn ní dàbídùn jẹ. Ànábì ò sọ bí kan tóun ti rí dàbídùn kò sọ fún wọn lé gbọgbà òun létí. الله عليه وسلم ọkùnrin lárúbáwò kó tó gbà Ànábì létí yìí wá wò pé irú èèyàn wo leléyìí àlìjẹ̀nú ni àbẹ́yàn. وسلم ahaza nàbí yohak ṣé kìí sá Ànábì tí wọ́n máa ròyìn leléyìí. الله عليه وسلم ó dà pa Ànábì wò ni. الله عليه وسلم ló bá mú àké الله ó ní ọwọ́ tó gbá ẹni yìí létí àfi kó òun jẹ́ kọ́wọ́ náà orí nira. الله عليه وسلم ó bá tẹ ọwọ́ ọ̀tún rẹ̀ kalẹ̀ ó bá mú àké ó fi gé ọwọ́ náà hẹ́w. الله bó ti gé ẹ̀jẹ̀ ń dá sùrùsùrù ó ti dákú. الله àwọn tí ń kọjá abábọ̀mí sí ilé rí ló bá jí bó ti jí lóní àyínà nàbí الله عليه وسلم ẹ dákun ẹ júwe ilé ànábì fún mi. صلى الله عليه وسلم wọ́n ní kí ló dé ìwọ tó lówó dáadáa báyìí tó láwọn ọmọọṣẹ́ tó pọ̀ ó ní mo máa ń tí ń wí ẹ júwe ilé oṣù Ọlọ́run fún mi. أين النبي wọ́n ní kí ló dé ó ní latọ́mtù wajha insani fazonantu annahu Muhammadan. صلى الله عليه وسلم ó ní mo gbá etí kan láìpẹ́ yìí mo wá ronú sétí tí mo gbá òun nì tí ò bínú tí ò ṣe kan ó ní ó hàn pé Ànábì tí wọ́n ń ròyìn yẹn ni o. wọ́n bá júwe ilé Ànábì fún ọmọ gbọ́ndórúkọ ọwọ́ kejì lọ́wọ́ الله bó ti dé Madina
anabi ń bẹ nínú ilé tí ń ṣe fàájì pẹ̀lú àwọn ọmọ àtọmọ ọmọ Salimanu Farisi ló bá rí ẹnìkan ó rí ọkùnrin yìí tẹ́jẹ̀ ń tán lọ́wọ́ rẹ̀ tó sì tún mú gbóndórúkọ wọn lọ́wọ́ bó lórí ló bá sáyé lọ bá anabi nínú ilé sallallahu alayhi wa sallam. ọkùnrin kan mo rí ní tadísì ó mú gbóndórúkọ ọwọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ sì tún kán lọ́wọ́ rẹ̀ anabi bá gbé Hasani àti Husseini ó gbé wọn kalẹ̀ anabi bá jáde pátá anabi ó jáde tá anabi ó fojú kàn án ó ní pọ́gà òun ni. sallallahu alayhi wa sallam. ẹ gbọ́ tó ń ṣe ọlọ́run wí ó ní ọ̀gá mi ya Sayyidi ta ló ṣe yí báyìí. Ya Sayyidi. ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ fún mi lóúnjẹ jẹ tán gbogbo wọn tí wọ́n fún lóúnjẹ jẹ lọ́nà kan sọ́nà kejì tó wá dẹ̀yìn tó ń lọ gba ẹni fún ọ lóúnjẹ kan jẹ ọ padà parẹ́ ni. Allahu akbar. kì í ṣe pé kì í sì ṣàdúrà ọ parẹ́ tán yányán wọ́n gbé ọ léyìn eyín tí wọ́n gbé ọ̀hún náà ló tún fi ń gé ẹni tó gbé ọ léyìn jẹ ọ fẹ́ fọwọ́ rọrí kùnú. Allah. alábìíní ta ló ṣe báyìí ó lẹ́nu kankan ò ṣe mí bẹ́ẹ̀ ó lẹ́mi náà mo ṣe ra mi bẹ́ẹ̀. Allah. ó ní mo rí kétì rẹ tí mo gbá èsì yẹn lásán anabi ni ọ. sallallahu alayhi wa sallam. anabi ni mùsùlùmí ni ọ abẹ́lẹ́sẹ̀ kejì olóhùn ẹ̀ ṣe mùsùlùmí. Allah. ẹ wàá gbọ́n tán anabi wí. sallallahu alayhi wa sallam. anabi ni so ṣe islam. ó ní kótó di pé ṣe islam sáà tiẹ̀ kọ́kọ́ ó báyìí pa anabi gan ni ọ lóòótọ́. alayhi wa sallam. ọwọ́ mi tó gé kú yìí ṣé kọ́wọ́ yìí ó tiẹ̀ kọ́kọ́ padà síbẹ̀. ìzá màlítà mi maulaka kùrìbẹ́ ìfàjẹ́ dídí. bíkírà káyìlì lè àbíyá. ìfàjẹ́ dídí bíkírà káyìlì lè àbíyá. yòówó anabi jàre. anabi ní sọ ṣe ìsìlámù ó ní ìwọ tiẹ̀ kọ́kọ́ sọwọ́ yìí pọ̀ náà. anabi ṣe é mọ̀ pé ó yẹ ká anabi fi oró kó fi yan oró anabi ò ṣe bẹ́ẹ̀. anabi ní tó bá wọn kó ṣe ìsìlámù ọ̀dàtọ̀ ọ̀yà mọ́wọ́ náà wá. anabi bá gbá ọwọ́ náà bá anabi ti gba ọwọ́ náà anabi bá fi kanra wọn ń bá ń wé kìíní náà. Allah. Allah. ṣé Abdullahi ti ń wò mí pé wọ́n máa wí kìíní yìí síta. Allah. ayá illallah. ẹ yóò wọ́n nábì má. laqad kana lakum. ọwọ́ bá so papọ̀ padà. fi rasulillahi. bọ́wọ́ ti so pọ̀ àwọn sàábé bá wá rí ó ṣe ọlọ́run wọ́n rí èèyàn kan tá nábì mú ọwọ́ rẹ̀ lọ́wọ́. irú oríire báyìí wọ́n ṣe tá nábì mú ọwọ́ rẹ̀ lọ́wọ́. àwọn sàábé náà bá wá sọ pé òjíṣẹ́ ńlá gbọ́wọ́ mi. Ànábì gbọ́wọ́ mi. wọ́n jẹ́ sáré pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó máa lọ. òjíṣẹ́ ńlá gbọ́wọ́ mi. Ànábì gbọ́wọ́ mi. òjíṣẹ́ ńlá gbọ́wọ́ mi. Ànábì gbọ́wọ́ mi. ẹ jẹ́ ká wà fún ẹ jẹ́ ká dáná tí wọ́n. òjíṣẹ́ ńlá gbọ́wọ́ mi. Ànábì gbọ́wọ́ mi. bàbá Fatima gbọ́wọ́ mi. Ànábì gbọ́wọ́ mi. àbí àná bàbá gbọ́rọ̀ òjíṣẹ́ ńlá àbí àná bàbá gbọ́rọ̀ òjíṣẹ́ ńlá. àbí àná bàbá gbọ́rọ̀ òjíṣẹ́ ńlá àbí àná bàbá òjíṣẹ́ ńlá. òjíṣẹ́ ńlá gbọ́rọ̀ mi. Ànábì gbọ́wọ́ mi. bàbá Fatima gbọ́wọ́ mi. Ànábì gbọ́wọ́ mi. àbí àná bàbá gbọ́rọ̀ òjíṣẹ́ ńlá àbí àná bàbá òjíṣẹ́ ńlá. Allahumma salli ala sayyidina Muhammad
wọ́n sì ti tẹ́ lọ kó máa lọ bẹ́ẹ̀. a máa fẹ́ fà nábì ṣe tàwásùlù. a fẹ́ fi ànábì ṣe tàwásùl a fẹ́ fi túmọ̀ lọ́wọ́ ọba. ìwọ náà tẹ ọwọ́ rẹ sọ́nà. tẹ ọwọ́ rẹ sí Ọlọ́run. ìdí ń bọ̀ wá jọ lọ́dọọdún ìwà nábì ní ká máa mọ́ mbẹ́. ti ṣe ànábì. Allahumma salli ala sayyidina Muhammad wa nabi salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad. Èyí fẹ́ràn Rabbi salli ala sayyidina Muhammad. Ya wasali ihsani salli ala Muhammad. Ya wasali ihsani salli ala Muhammad. Adi mọ̀ṣáni. ànábì sáni. Ẹlùbàdìrí náà dáadáa. Adi mọ̀ṣáni. Àpọ̀lẹ̀ mo máa jà. Salatullahi dawama. Alayka ya Muhammad. Salamullahi dawama. Alayka ya Mustafa. Allahumma salli ala sayyidina Muhammad. Rabbi salli ala Sayyidina Muhammad. Ìkẹ́lùwà tó pé àsàlátù lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́lùwà tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀. Olùbá Nabi Muhammadu Anabi Muhammadu Rasulullah. Ìkẹ́lùwà tó pé àsàlátù lọ́pọ̀lọpọ̀. Muhammad Rasulullah. Sallallahu alaihi wasallam. sallallahu alayhi wa sallam. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على
lónìí. ẹni bá gbọ́ pé àmì ẹbí gángan lónìí. lábàbọ̀ tètè gbẹ̀gbẹ̀. lábàbọ̀ bọ̀ gángan. ẹ bá ń gbé kókó tó ayẹyẹ wa. kókó tó yẹ yẹn. Annahu la ilaha illahu. ọlọ́run fúnra rẹ̀ ó jẹ́rìí wípé òun fúnra rẹ̀ òun nìkan ni kò sọ́ba mi kò lórogún kò lọ́ba kan. Wal malaika. àwọn màláíkà náà wá jẹ́rìí bẹ́ẹ̀ tẹ̀lé. Wa ulul ilmi qa'iman bil qist. àwọn ẹni ọlọ́run tó lọ́n sàn ìwọ̀n lọ́dọ̀ wọn àwọn náà jẹ́rìí pé òun La ilaha illahu al-azizul hakim. La ilaha illallahu. Dákùtòrí Ọlọ́run fàníyàn tó dá sí. Orí 20,000 mú wá lónìí. Orí 10,000 mú wá lónìí. Àníyàn gidi ló fi sí. Wọ́n máa mú 1,000 bọ̀. Wọ́n mú 1,000 bọ̀ kí wọ́n náà fi kọ́ àdámi jáde. Ìwà ní 1,000 àmọ́ mo ní 500. Ìní 500 àmọ́ mo ní 200. Gbogbo wa ni kájọ kọ́ àdámi jáde. Kọ́ wọ́n pẹ́ nìkan. Wọ́n á máa wí gbólóhùn yìí bọ̀ wá pé Ọlọ́run owó tí mo bọ̀ wá yìí owó ìkéré. Àmọ́ bá a ti bá fi dẹ̀ mí, jẹ́mi náà mú un tó ju tàwọn ẹgbẹ́ mi wá kí mo wá lọ. Illallahu la ilaha illallah. La ilaha illallah. La ilaha
ṣe léyìí lọ́yọ̀ kan tó kù tá a ṣe tá a fi dágbére fáyé. bàbá wa Sheikh Abdullah. ọlọ́run bá wa ṣọ́ wọn. bá wa dáàbò ẹ̀bùn wọn. bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. kẹ́mi wọ́n gùn dáadáa. kí bàbá ó lo 100. kí bàbá ó lo 100. tán bá ń bọ̀ wá Jamali ká máa wá tẹ̀ pábà yìí. tí wọ́n bá bọ̀ wá Jamali kí wọ́n máa tẹ̀ pábà yìí. bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ fọwọ́ kó sàmì kiri. bó ti wá léwu lẹ̀ kẹ́mi wọ́n gùn tó. bó ti wá léwu lẹ̀ kẹ́mi wọ́n gùn tó. gbogbo àwọn àfa. gbogbo àwọn àfa. tá ń tẹ̀lé wọn. tá ń tẹ̀lé wọn. Ọlọ́run mọ́sá ṣàánú àwa náà. Ọlọ́run mọ́sá ṣàánú àwa náà. àfa wa Najimuddin. àfa wa Najimuddin. aláníyàn tó dáa. aláníyàn tó dáa. ọlọ́njẹ́ mi yóò gùn. ọlọ́njẹ́ mi yóò gùn. báwa ṣe dáadáa fún yín jù báyìí lọ. báwa ṣe dáadáa fún yín jù báyìí lọ. àtẹ̀yìn àti bàbá wa Ọ̀pákúnlé. àtẹ̀yìn àti bàbá wa Ọ̀pákúnlé. àti Alhaji wa Abdulmajid. àti Alhaji wa Abdulmajid. fáwọn Ibrahim Badmus Ọlọ́run bá wa ṣe dáadáa fún gbogbo wa. Ọlọ́run bá wa ṣe dáadáa fún gbogbo wa. àfa wa ẹ̀kọ́ náà Ọlọ́run ṣe dáadáa fún gbogbo wa. ọkùnrin àfa wa Abdullahi táwọn náà rọ́ọ̀dà jẹ́nsà. àfa Abdullahi right. gbogbo wa ká tẹ́wọ́ síwájú Ọlọ́run. gbogbo wa ká tẹ́wọ́ síwájú Ọlọ́run. nínú àdúrà wa ìyá lọ́jà Alhaja wa Idit ẹ pè é dáadáa Idit Ali Ọlọ́run wọlá ọjọ́ bí Ànábì tá n kó jáde yìí má jẹ́ kí ìyá náà máa padà sí ibú o. Àmín. má jẹ́ kí ìyá náà máa padà sí ibú. Àmín. ẹ dákun ẹ sàmì fún ìyá náà dáadáa. Àmín. Ọlọ́run má jẹ́ kí ìyá náà máa padà sí ibú. báwa dáwọn ọmọ wọn sí fún wa. ọlá ọjọ́ òní tí gbogbo ayé ń doló mọ́ bí Ànábì yìí wọ́n jẹ́ ló wọ́n bàjẹ́ láéláé. Àmín. bẹ́ẹ̀ a bá sàmì fún ìyá wa náà yóò rí bẹ́ẹ̀ fún òun náà. ẹ wá rí bàbá wa tí wọ́n gbé ààyè yìí lẹ̀ fọ́lọ́hun ẹni eré bàbá dáadáa Ọlọ́run bàbá náà Ọlọ́run gbogbo tí ń gẹ́ra àgbákò téèyàn máa rí lójijì ọlọ́mọdé bàbá náà mọ̀ ọ́. Àmín. ẹni tó yẹ ká ṣàdúrà fún ni wọ́n wà àmì wà yẹn lẹ́ o. Àmín. mọ́jẹ́ bàbá náà máa padà sí ibú. bàbá wa Gbádéyẹnká MITV Murtada Ọlọ́run wọlé apá nàbì ní jẹ́ Murtada Ọlọ́run wọlé abẹ́ gbogbo tí bàbá náà ń bá ń dáwọ́ lẹ́jọ́ máa júbà fún wọn. barika wala na Muhammad wala sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. bàbá wa Akínbọ̀dé náà Ọlọ́run má gbà wọ́n lọ́wọ́ wa báyìí. má gbà wá náà lọ́wọ́ bàbá. káwá fò níyì àti bàbá wa Akínbọ̀dé àti gbogbo àwọn mission board àti gbogbo àwọn abẹ́ẹ̀gẹ́ àánú ajiwa bàbá wa bàbá àdínì ajiwa anet àti gbogbo wa tá a wà ń bíbà yìí ká dákẹ́ jẹ́jẹ́ fọ́lọ̀ ká béèrè ń tá a bá fẹ́ ká fọjọ́ òní tí wọ́n bí Ànábì yìí àtọ́là fàkánà ìṣirakul hayat yàwá Àmínà ń bí Ànábì gbàmsáyé báyìí gbogbo òkùnkùn tí ń bẹ Mákà sí dì mọ́lẹ̀ wọ́n ní wọ́n máa sin iná kan ní Mákà iná náà kúrí láti jọ tí wọ́n ti ń sìn ibi tó ní kúwà dé tó ní agbára dé iná yẹn ò kúrí àmọ́jọ́ tí wọ́n bí Ànábì iná ò sì kú lẹ́ẹ̀kan náà pé wọ́n wá ń wádìí Mákà pé kí ló pa iná yìí ò kúrí wọ́n wá rí pa Ànábì ni wọ́n bí. béèrè tó o bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n dà nílẹ̀ kí tẹnìkan ó bàjẹ́ wọ́n náà pé wọ́n bí Ànábì lónìí gbogbo tí ó tó dọ̀tí inú ayé wa gbogbo àìrójú àìráyè àìrówó náà àìbẹ́gbẹ́ pé Ọlọ́run wọ́n náà kọ́ bí Ànábì lónìí wọ́n ṣàṣàánú wa. èmi náà ti dákẹ́ mọ̀ tí ń wí tèmi náà fọlọ́run. يا أرحم الراحمين آمين ارحمنا برحمتك التي أعطت كل شيء فانتشر فأنت أرحم الراحمين اللهم يا مجيب الدعوات آمين أجب دعاءنا فلا ترد دعوتنا فلا تقطع رجاءنا بكثرة ذنوبنا آمين فكل
فقلة خشوعنا برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين اللهم يا مجيب الدعوات أجب دعاءنا فلا ترد دعوتنا فلا تقطع رجاءنا بكثرة ذنوبنا فقلة خشوعنا برحمتك يا أرحم الراحمين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين sálá wa ṣe láfi ṣe kútúbà rẹ̀ bí tiẹ̀ bá wá pé orí rẹ̀ ó máa pé látòní ni ọ̀yá bísímìlà àmín 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 ya Allah orí tí mo wá. Tí mo fẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ o Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. Tí mo fẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. Ó ní mo fẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ Ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́. Bàbá rẹ̀ pẹ́ ẹlẹ́yìn ká ọlọ́mọ́fẹ́lẹ́ iṣẹ́ àwọn ọmọ fún wa lálẹ́ ní fásitì gbogbo ìmáàmù wa ní Alhaja branch aṣíkàlẹ̀ Imam Ibrahim Al-Katibi bàbá wa ní kí wá gba ìkùnà fún àwọn àfáà bismillah. Ẹ̀rọ àgbókò ọlọ́run tóbi jàmá sẹ́bọ́lọ̀ ti ma lọ́dọ̀ tí ẹni àbíbí wọ́n ti ma bó o bá gbádùn wá sí tèmi mo fẹ́ kó o pariwo ọlọ́run pé Allahu Akbar. Bí èèyàn bá ma bí àná ti rí lọ́dọ̀ bàbá wa Amirul Jaysh yóò sì mọ̀ pé àná náà ló ń torí lẹ́nìí. Àmọ̀dúpẹ́ tí yẹn yóò tán àwọn pariwo ọlọ́pẹ́ alhamdulillah. Àwọn kan ti jẹ́ tálánà kò kú nǹkan kan mọ́ ẹnu pé kò tálánà ni tètà náà tó fi ṣẹ́kù ẹ wá ń dún lára gbogbo àwọn àfáà fúnra wa. Allahu akbar kabira. Bàbá wa Sheikh Abdullahi Gadi Akínbọ̀dé bàbá làwọn gbádùn yín púpọ̀. Bàbá làwọn gbádùn yín púpọ̀. Tí bàbá bá fi wá láwọn gbádùn yàn ti mọ̀ wípé gbogbo jàmáà gbádùn tọ̀hún ọlọ́mọdé ẹnẹ́jà wàràwàrà. Àwọn tí sàmì ò tí ì dé àná ọlọ́mọdé ẹnẹ́jà wàràwàrà. Ànádàálẹ̀ ni kọ́lọ̀ ń ṣe ọjà náà. Gbogbo nǹkan táwọn bàbá pọ̀ sí lára tí ń dún ẹ sọ pé wọ́n ṣèyí jiná. Ọbẹ̀ tó jiná ni o. Àbẹ́ ẹ̀rí pé ọbẹ̀ tó jiná lọ́gbẹ́ wá lẹ́nìí ọbẹ̀ náà ní dànù. Àwọn tí sàmì ò sí lórí ìjòkó. Ájíwọ́ máa kírun bẹ́ẹ̀ yẹn bá ṣe báyìí gẹ́gẹ́ bí ìṣe wa ní Jàmálì. Ẹ bá gbọ́ kọ́ ọlọ́run tóbi. Bàbá lọ́jà wàràwàrà nìkan kọ́ ọlọ́mọdé ẹnẹ́jà wéréwéré. Sàmì jẹ̀mọ́. Bàbá ló tún fi yẹn sí pé ọlọ́mọdé ẹnẹ́jà wéréwéré. Àlùbáríkà yà Nábì Muhammad. Ọ̀dọ̀ àfáà láti bẹ̀rẹ̀ kùnà. Gbọ́ àwọn alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ kùnà fún bàbá wa Sheikh Isa Abubakar Al-Otewi. Bẹ́ẹ̀ yẹn lọ́tẹ̀ẹ́tìkì déédéé ni bẹ́ẹ̀ yẹn bá sì ní ọ̀tẹ̀ẹ́tìbí náà ní déédéé ni. Ádìwọ̀ ọmọ kírun sọ́dọ̀ yín ló ti bẹ̀rẹ̀ kó àìbínú. Àwọn ní 1000 naira àwọn fi ṣe kùnà bàbá wa ọ̀tẹ́ pé ká má bínú
Allah akbar kí sáfọ̀dọ̀ àfa yẹn kọ́kọ́ máa lọ ná ẹ kọjá gbogbo ẹ bá fẹ́ kọjá ọ̀dẹ kọjá wọn ìmáàmù wa ní Ìbàdàn wọ́n ní 1000 naira bàbá wọn ṣe bọ́lá tán 1000 naira ìmọ̀ wà lórílẹ̀ nù ni bàbá wọn ọ̀pá àgbà ọ̀gá 2000 naira kí àfa wọn tẹ́ kí wọ́n má bínú ìmáàmù Badagry wọ́n ní owó 1000 naira ẹ̀rọ kùn ibo ló tún kù sí lọ́dọ̀ àwọn àfa kó máa lọ bẹ́ẹ̀ oṣòdì kọ́ nìyí bàbá mashallah ayiwa ìmáàmù wa Abdulrasheed pé kí bàbá wọn tẹ́ má bínú àwọn àfa wa tọ ẹrú Ọlọ́run ayiwa Najimudeen ẹrú Ọlọ́run